ìlọ ti yá nìyẹn. ó dà ẹ má fojú mi sọ́nà o ìjọ márùn tẹ́lẹ̀ fẹ́ òun ni kẹlùkẹ́ máa bọ̀ lé o. ẹ wò ó mọ́ mi in fact ká ní kò ṣe tìyá yìí ni rò pé mo lè padà wá sí nàìjíríà ọ̀bọ̀ nítorí títí and iṣẹ́ wa lọ́hùn àyè yẹn ò fi bẹ́ẹ̀ sí so maybe ní parí oṣù ṣá màá try kí n yọjú nàìjíríà ò dẹrùn náà èyí náà máa wù tẹ́ bá délé tẹ́ bá máa fi kẹ́ tó wo bí wo bẹ́ẹ̀ kò sí náà màá láti máa tan jẹ́ẹ̀n wọ́n máa rán jẹ́ẹ̀n gbogbo ariwo yẹn lásán mo tẹ̀ ń jẹ́ kí wọ́n lè sinmi rárá ẹ bọ́ sí títì hold up traffic ẹ lè wà ń bẹ̀ fún 4 hours. gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́hùn àdúrà ní kẹ́yìn náà máa fi ran nàìjíríà lọ́wọ́ nítorí pé mi nígbàgbọ́ pé nàìjíríà yóò sì máa yí padà ogun kò síná ó sì máa wà iná sì máa wà nígbà tó bá yá ohun tó dẹ̀ ń fa gómìnà tẹ̀ ń wí títì ni adẹ̀dúpẹ́ náà wọlé pé wọ́n tẹ̀ tí í ṣe é kò síbi tó dàbí ìlú èèyàn ilé làbọ̀ sí mi oko àdúrà là ń gbà fún kí gbogbo yín kéré òkú tó fún wa. àti ṣètò ká máa lọ. wò ó dúró de àbúrò ẹ mọ kó wọ ẹ̀tàn kó gbé ẹ lọ. kò sí time àti late time ti lọ. láti lọ. Sílífà. máa. kókó fún mọ́tò bá ṣe. níbo ló máa ń gbé mọ́tò sí nígbà tó bá dé bẹ́ẹ̀. mo lè máa pààkì ẹsẹ̀ for 5 days ni. ó wà very safe a máa sanwó bẹ̀. táyì òwúrọ̀ ọkọ mi ọlọ́run aṣọ ẹ̀ lọ aṣọ ẹ̀ lọ mo fọ ọlọ́run sí i wò ó ọkọ mi. àti mi ẹ lè lọ sẹ́ni wí ẹ dúró kí ni wọ́n fowó ìṣe ìgbà wọn máa dé náà. 5 days ní fún travel 5 days. 5 days lẹ́fún mi náà dẹ́ ké mọ́mì ẹ bá àti mi sọ̀rọ̀ owó yìí mi ò lè gbà ẹ lè lọ sẹ́ni wí ẹ. ẹ jọ nko family matter rẹ kò kàn yín o ẹ wò mọ́mì ẹ bá àǹtí mi sọ̀rọ̀ ẹ wò tẹ́ ẹ bá fẹ́ miss life yín ó bẹ́ẹ̀ tàkẹ́ fún mi lọ́wọ́ sí mo ò lè gbowó yìí o mọ́mí ẹ̀yin náà máa gbọ́ náà ẹ máa lo 5 days at least bá tiẹ̀ máa help yín rárá pé kò sówó lọ́wọ́ yín màá sì gba 500k yes 100k per day. mami ẹ sọ fún àǹtí mi kó fún mi ní owó otherwise wọn ní ẹni ìgbà tó ń lọ. ó dà kí ló fẹ́ báyìí kí ló fẹ́. kọ́ dá mi náà náà 100k owó kí ni ẹ lè lọ sẹ́ni rẹ o. Mọ́mí, ṣé bí mò ń travel ni? Ṣé pounds àti dollars lọ́lọ́? Ṣé nǹkan tí mo fẹ́ kó fún nìyẹn? Ẹ̀yin kò náírà dání, wọ́n ń ṣẹ́ dọ́là, àbọ̀ ń ṣẹ́ pounds sábó. Mọ́mí, ok, kò sí wàhálà, màá kó náírà tó kù lọ́wọ́ mi fún un. Owó lélẹ̀, àǹtí mi, ó dà yín pé ẹ fẹ́ miss flight yẹn. Èmi ò lè gbélé lọ yàn láíláí ẹ̀ dẹ̀ lọ sẹ́ni wíẹ̀. Ọlọ́run 500. ọkọ mi ayọ̀ mi dè tèmi mi ní wọ́ ẹtì gbà lọ́wọ́ ẹ̀gbọ́n gbà lọ́wọ́ ẹ̀ máa fi kún fún ẹ. Ẹ ṣọ́ọ̀kì máa fún mi sí i. ṣé mo parọ́ kan fún ẹ lánàá ni mo ní máa fi kún fún ẹ ṣé bí 500 ló fẹ́ máa fi kún fún ẹ. Ẹ rí mi wọ́n mi. ẹ wo ọkọ mi ọlọ́run aṣọ ẹ̀ láṣọ ẹ̀ lágbára ọlọ́run tètè máa lọ kó bàbá mi sí flight ó dà o òkú o ó dàbọ̀.
Báwo? Ṣé wàá kàn? Èló ti olóko ló ti? 3,000 no. Èló? 3,000. Gbà. Arinola. Mo fẹ́ kó sin lọ síbi tó ti máa lọ san registration o. Because kò ń ṣe ìgbà yìí ló máa gbówó mi sí ló máa lọ fi ṣe fàájì kan tó máa náà rówó àbówó sọnù. Ṣó ti gbọ́ mo yáwó yìí ni o. Ẹ wò nípa owó lẹ́sìn tèmi yẹn mo ti béèrè lọ́wọ́ àwọn pípù yẹn wọ́n ní mo lè san half ẹ ṣe jẹ́ ká san half nínú tèmi náà. Àti ẹ ní láti san lẹ́ẹ̀mejì nítorí mo ṣe yáwó yìí mo yá láti ibi iṣẹ́ ni wọ́n dẹ̀ ní wọn máa yọnu sálárì mi díẹ̀díẹ̀ so ká kó san lẹ́ẹ̀kan ló dà èló tiẹ̀ ló pe náà ṣe bí 5,000. Ẹgbà ìfira oúnjẹ díẹ̀ sílé ẹ̀dẹ̀ wọn mọ́fì náà mi ò gbọ́dọ̀ délé lálẹ́ kí n má bẹ̀ ọ́ òun ṣègbà ẹni ló máa sọ fún mi kó gbọ́dọ̀ kúnlé kan lọ o kó tètè mo ti gbọ́ mi padà sẹ́nu iṣẹ́ nìyẹn kẹ́ tètè lọ san owó fọ́ọ̀mù. Báwo ni o ṣe ọkẹ? Báwo ni sèé? Anybody will be there. Èlò ló wà lẹ̀. 102. Ṣé ọjà àtijọ́ wọlé lẹ́yìn? Owó sànà ńkọ́? Oh my God. Kí ló máa ń ṣe yín náà? Kí ló máa ń ṣe yín tẹ̀kì gbọ́? Simple instruction mọ́. Kí ló máa ń ṣe yín náà? Ṣé mo sọ fún mi pé ẹ bá fẹ́ kó lọ sí bank ẹ láti pè mí kẹ́yìn fún mi kí n lè sọ fún mi bóyá kẹ́ kó lọ àbí kẹ́ má kó lọ ó sì mo ní ìdòwò sí ẹ ti kó lọ sí bank ṣé mo ní náwó ni àbúkà sọ pọ̀ mọ́ bí mo ṣe ń náwó náà ń sì 102 kí ni mo fẹ́ fi yẹn ṣe jẹ́ kí n fẹ́ ní last warning anytime tó bá ti wà lọ́yìn kó tó ti pẹ́ take decision láti wà ẹ láti kọ́ pè mí náà ṣé o ti gbọ́ kí ló máa ń ṣe yín náà mo ní ìdòwò náà 100 lélẹ̀ yàrá ẹ fún 2 tó fi bẹ́ẹ̀ alẹ́ rẹ̀ yín nípa ok ṣá kẹ́tẹ́kẹ́ ọ ẹ wà tí ó fẹ́ jẹ má yẹ kán jí ọjà ọ. tó bá tí wọ́n máa kó gbowó ṣọ́ọ̀bù ṣáyé náà wá tó kọ́ mi sọ̀rọ̀ fámìlì kó dá tẹ̀lé àwọn ogun náà ń pe léyìí. ṣé wọ́n jalè tètè ó kẹ́. ìṣòro fún ọ̀rọ̀ àwọn ìbí ṣe máa dáhùn.
Mọ́mì ẹ̀wọ̀ yín lọ. Òun lọ báwo? Àbí mo ní wọ́n ní ohun tá a fẹ́ sọ. Àwọn ìdájọ́ jókòó ká sọ. Mo ń rò nǹkan kan ni o, gẹ́gẹ́ bí ìyá sọmọ. Torí wípé ò kì í ṣọmọdé mọ́, ìwọ náà ti dàgbà. Bọ́dún kọ̀ọ̀kan bá ti ń kọjá orí èèyàn, àgbà lèèyàn ń dà. Bó ṣe rí lọ́dún tó kọjá, òun kọ́ lórí lọ́dún yìí o. Ìyẹn ni mo wá wò wípé ìwọ gan gbogbo bó ṣe ń ṣe owó tó ná ó yẹ kó dínwó ẹ kù. Ìgbà ò lọ bí òréré. Gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì lèèyàn gbọ́dọ̀ máa ṣe. Irú àwọn owó tó ná yẹn náà ó yẹ kí ìwọ náà dé díẹ̀díẹ̀ nítorí èmi kan nítorí ọ̀la. Ẹjọ́ má bínú. Ṣé kò ṣe pé àǹtí mi wọ́n ti wá rojọ́ kan fún yín àbọ̀ complain pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin mi àtàwọn? Rárá o, kò fẹjọ́ ẹ̀sùn mi o. Èyí tèmi ń sọ yìí mò ń sọ lémi kan ìwọ kan gẹ́gẹ́ bí ìyá sọmọ ni o. Ẹ̀gbọ́n ẹ̀ ò fẹjọ́ ẹ̀sùn mi o. Mo ń gbọ́. Ṣùgbọ́n mo wò pé ìwọ náà ó yẹ kó tiẹ̀ ti dá wà láàyè ara tiẹ̀ náà. Kẹ́gbọ́n ẹ̀ gbalé fún ẹ kó wà ń bẹ̀ kó máa dágbé. Bó bá níyàwó tó bímọ wá wà ń bẹ̀ kò sí wàhálà, ìrọ̀rùn ni gbogbo ẹ̀ máa jẹ́ fún ẹ. O lè máa dá ṣe ohun tó bá wù ẹ́. Ìyẹn ni mo wò pé kí n bẹ́ ẹ sọ. Torí ìgbà míì tọkọ ẹ̀gbọ́n ẹ̀ bá wà ń bẹ̀ yẹn tó bá wà ń bẹ̀ bó ṣe ń hùwà sí ẹ̀gbọ́n ẹ̀ kì í tẹ́ ọkọ ẹ̀ lọ́rùn nígbà míì. Èmi mọ̀ pé bàbá yẹn ló complain because tí o bá complain fún àǹtí mi ò ní wá sọ fún yín, àǹtí mi ló lò tán fi wá rojọ́ yẹn fún yín. Kí ni problem bàbá yẹn pẹ̀lú life mi náà? Kí ni problem ẹ̀? Mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe o. Mo lẹ́gbọ̀n ẹ̀ ò fẹjọ́ sùn mi. Torí pé bó ṣe rí mi nílé yẹn mo dàbí threat fún mi ò dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe. Ṣé gbogbo London tó wà ṣé kò róbìnrin bẹ́ẹ̀ ni? Àbígbà tó dé Nàìjà kò róbìnrin tó lè fẹ́? Torí pé ó ti wá rí pé àǹtí mi wọ́n ní property wọ́n ní owó lọ́wọ́ wọ́n ní nǹkan tó ń lè gbà torí ẹ̀ ló ṣe ṣáà pé òun fẹ́ wà nílé ẹ̀. Ìjọ́ tèmi dẹ̀ ti rí bọ̀bọ̀ yẹn mọ́mì ẹ má jẹ́ ntàn yín ni mo ti rí èèyàn tó jẹ́. Mo rí pé bọ̀bọ̀ yìí kì í ṣe pé love àǹtí mi owó àǹtí mi ló like. Mọ́mì ṣe irú èèyàn bẹ́ẹ̀ tó bá rí pé òun ti gbó lọ́ àǹtí mi òun ti ṣe àtàǹtí mi ò lówó kankan lọ́wọ́ mọ́ the next ni pé á poison wọn. Èmi ò lè ti ṣe láti lose àǹtí mi. So tí n bá fi nílé ẹ lẹ̀ mọ́mì ọlọ́mọ yẹn kára burú mi ò lè kúrò nílé ẹ o mọ́mì. Ó wà ń bẹ ó yé mi àmọ́ mo pé fọlọ́run bẹ̀ má lọ lé lọ bẹ́gbọ̀n ìjà o. Má kọ̀rọ̀ sí mi lẹ́nu, mò ń sọ fún ẹ pé ẹ̀gbọ́n ẹ̀ ò pè mí o. Kò pè mí jókòó kò fi ẹjọ́ ẹ̀ báyìí kò fi sùn mí o. Ẹ̀yin náà ẹni pé ọ̀rọ̀ wà nù nǹkan tí mo sọ yẹn. Ọ̀rọ̀ wà nù nǹkan tó sọ. Ṣùgbọ́n pé ó fẹ́ kí jẹ́ kó délé kó lọ bá kó ló lọ rojọ́ torí mo mọ̀ ẹ́ o. Kò fẹ́ jọ́ ẹ̀ sùn mí o. Èmi ni mo wò wípé gẹ́gẹ́ bí ìyá sọmọ bóyá ká tún gbé gbà báyìí tó bá dẹ̀ ní bó ṣe fẹ́ nìyẹn. Má délé lọ bẹ́gbọ̀n ìjà. Mi ò ní bá wọn ìjà. Ṣùgbọ́n ẹnu lẹ́yìn mi ò lè fi bẹ̀ sí. Mo ti gbọ́ gbàgbé tí lálẹ́ ní sí ó ti yé mi. Mo ti gbọ́ ọkọ mi. Ó dà kó gbọ́. Ó ṣe ọkọ mi. Ó dà bọ̀. Kó ṣe jẹ́jẹ́ o. Ó gbọ́. Ṣálẹ́ kìíní. 100,000. Tẹ́lẹ̀ fún 100,000. Sọ̀rọ̀ sókè. Ọkọ rẹ̀ ló wà gbà mí. Ṣèkì. Ṣé ó yẹ máa bọ̀ báyìí? Láti Kí ni? ẹni tó bá fún ayọ̀ lówó nínú ṣọ́ọ̀bì wo sálárì yìí máa fi di ṣé ń gbọ́ ẹ mọ́ lọ. Ẹ kú lé o. Àǹtí mi. Ṣé wàá pa kí ló wá ń ṣe é tínú ẹ̀ ń dùn tó tó yìí báyìí? Mo ní good news fún yín. Good news. Okay, mo ń gbọ́ o. Ẹ kọ́kọ́ wish me congratulations. Ó dà, congratulations. Kí mò ń kọ́ ni? Ẹ wò ṣé mo pé láàárọ̀ ìgbà tẹ́ lọ ṣé mo pẹ́ fún mi lówó. Mo wá lọ sí cybercaf mo wá lọ check mail mi nígbà tí mo wá débẹ̀ mo wá rí pé mo ti win American visa lottery. Wọ́n ṣe kí ni? Mo win American visa lottery. Níbo ni ọ̀la? Nígbà wo mo wà ní tẹ̀sí látàwọn? Ṣé wọ́n lọ ti gbọ́? Olúwa ò ṣe
pé kò lọ. Mi mọ̀. Ṣé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo dúpẹ́ pé ẹlẹ́dàá bàbá wa àti ìyá wa ò sùn lọ́rùn. Kí wọ́n tiẹ̀ máa lọ. Tó bá ti lọ sí Amẹ́ríkà mo mọ̀ pé bùkátà yẹn á tiẹ̀ fúyẹ́ lọ́rùn mi. Tó bá dé ìyàwó bá mi mú àbúrò ẹ̀ sọ́dọ̀. Olúwa ò ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ ẹ, ò ṣé, Olúwa ò ṣé, ò ṣé, ò ṣé, inú mi dùn àbúrò. Kí ló ṣe? Kí ló tún dé? Àǹtí mi, a gbọ́ pé mo win visa lottery báyìí sí. Níbo la ti fẹ́ rówó tá fẹ́ fi ṣe processing? Ẹ̀yin náà mọ nǹkan tó wà lẹ́yìn nìkan náà ni. Ìdẹ̀jẹ́ kẹ́rù bá mi. Àárín ọlá, má sunkún mọ́ owó òbúdẹ́ sọ fún mi. Sórí gbogbo owó tá a máa fi ṣe processing visa ní agbára Ọlọ́run a máa rí. Ọlọ́run máa pèsè. Tó bá yẹ pé kí n lọ tún gba lónìí ibi iṣẹ́ ni, màá gbà. A máa rí ìyá máa gba lónìí. Ìwọ máa wọ orí ṣọ ti gbọ́. Jẹ́ kí inú ẹ̀ dùn. Dìde. Àwọn ẹ̀dì kan náà. Àǹtí mi, ẹ máa gbé wa jáde. ò ní bínú pé ó fẹ́ dá sọ̀rọ̀ ẹbí yín. Ṣùgbọ́n ẹni tí èèyàn bá ti pè ní ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ó yẹ kó lè sọ òótọ́ fún un. Ọ̀rọ̀ àbúrò ẹ̀ Ayọ̀ òun ni mo fẹ́ bá ẹ sọ yìí. Wọ́n náà wò ó kì í ṣọmọdé, àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n ti bímọ wọ́n dẹ̀ ti ń rán wọn lọ sí iléèwé. Ẹni yìí lénìí ẹ máa fún lówó, lọ́la ẹ máa fún lówó, lọ́tùnún ẹ máa fún lówó. Mi ìrógbà ẹ̀ ràn lọ́wọ́ rárá. Ẹ gba ọ̀nà kankan ràn lọ́wọ́ pẹ̀lú ìrùwà yẹn. Bóyá ẹ̀dẹ̀ máa wó owó fún ni tó máa fi dá lókòwò ni. Pẹ̀lú ìyẹn mi ìrọ̀rùn á wà fún gbogbo yìí náà. Àbí kí ló rí sí nǹkan tí mò ń sọ yẹn? Mo kí ló fẹ́ kí n sọ? Ìwọ náà pé o ṣàmọ̀ pé mò ń try. Ngbà tí mo bá jà, kí ni mọ́mì ṣe? Mọ́mì sick fún 2 days. Ọjọ́ méjì ni mọ́mì fi sick. Kí ló fẹ́ kí n ṣe? Wo nǹkan tí mi ò bá sọ fún ẹ ni pé kó pe mọ́mì kán bá sọ̀rọ̀ torí pé mo rò pé wọ́n ràn án lọ́wọ́ rárá. Ìwọ náà wo tó bá jẹ́ ẹni tí mo lè pè kí n bá sọ̀rọ̀ ni má ti pè má ti bá sọ̀rọ̀. Ẹni tó máa pè tó máa bẹ̀rẹ̀ sí ní máa sọ wọn pé ọ̀rọ̀ ẹbí wọn ni o kíníkan ó mọ̀ mí. Mo fẹ́ ìwọ̀sí kankan. Mo dẹ̀ fẹ́ kọ́ ọmọ kékeré kan wá lọ máa sọ nǹkan tí ò yẹ sí mi. Torí ìfẹ́ tí ń ní sí ẹ náà ni now. If not, kò sí nǹkan tó kàn mí.
ìmọ̀ràn tèmi lè yá ẹni mo ti yá yẹn o. Baby, check on wọlé kí mi gba owó lẹ́nu ni. A lè máa lọ. 1 minute. Okay. Àpò àyíbó máa gbówó yẹn jáde nísìnyí lórí rẹpẹtẹ. Bàmí nìkan láàmú ojú ló fi ń gbé jáde. Kí ìjọ nǹkan? Ẹ ti sọ kí ló ní? Ẹ dá mi lóhùn kí ìjọ nǹkan jà. Actually, Santi ní ẹni tàn tó bá ti wá sọ pé ká má fún yín kọ́kọ́rọ́ sir. Mo gbọ́ dára. No, sister sọ pé tí èmi bá ti wá síbi kẹ́ má fún mi ní key. Key ìjọ àti owó wà. Anyway, àǹtí ló sọ bẹ́ẹ̀, èmi ni mo ní key ìjọ àti. Bóyá kẹ́ pé wọ́n sà. Ó dà pé tí ń dún yàn àbí. Kọ́mọ ká fún mi ní key ìjọ mo rò pé ẹ ti ṣe èrè ṣá. Sori tí bá fi ọwọ́ tí bá fi fọ́ etí ẹ̀ wò wà á máa rí star ni. Fún mi kí kíákíá. Ẹni lè fi kí sílẹ̀ fi ní àbí. So nǹkan tá a ti ń sọ nìyẹn àbí. I see, mo ti understand nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ má worry o, but sori by the time tí bá finish pẹ̀lú yín tán. Nǹkan tí màá bá yín fà. Okay. 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 Wàá rí bẹ́ẹ̀ tí màá ṣe fún ẹ. Oh, stupid thing now. Can you imagine? Máa ṣe ṣe àǹtí mi now. Ó láti máa sọ pé àwọn ò tà. Ó ṣe máa láwọn ò tà látàárọ̀ irú ọ̀rọ̀ wo ni ẹ? Ó ṣe. Wọ́n mẹ jẹ́ àlọ́jàre máa sort ara mi out. I'm slowly endowed. My upper body endowed. My lower body endowed. And my face endowed. See my house endowed. And my car endowed. So, ó ní kí n béèrè lọ́wọ́ yín pé ìjọ́ wo ló máa wà òkè káwọn ìyàwó wá rí yín. Ìgbà tó bá ti yá wọn ó ti yá mi. Ó kú mọ̀ pé mi náà dákẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ìgbà ni mò ń kún ẹ lójú pé ọjọ́ ń lọ. Àmọ́ ìgbà tó dẹ̀ ti wá látọ̀dọ̀ yín wá yìí sìn ó ti yá náà nìyẹn àbí. Àmọ́ mo fẹ́ kó sọ fún Lékan ọ̀hún ilé ibi iná ilé ni o. Ìyẹn ò lè dá mọ́ mi. Ó máa wá definitely èmi náà dé máa lọ sọ́hùn. Wàá máa lọ ṣùgbọ́n mo mọ̀ pé ó lè fi mílẹ̀ kó lọ jókòó sọ́hùn. Mami, sista mi, ó dára tí mo bá ń bí o. Àǹtí mi wá fẹjọ́ wọn sùn yín. Kí ló dé? Mọ́mí, irú embarrassment wo nìyẹn? Mo láti dé shop àǹtí mi. Mo dẹ̀ fẹ́ mú bẹ̀. Six girls sọ fún mi pé mi ò lè mówó. Pé àǹtí mi tẹ́mi bá máa gba anything shop yẹn. Mo láti kọ́kọ́ inform àwọn náà kí tó wá gbowó bẹ̀. Irú nǹkan wo nìyẹn náà? Ní shop àǹtí mi. Ṣé mi ò ní right níbẹ̀ ni? Mọ́mí mi mo fún ọ ní instruction. Ṣé ń gbọ́? Ìgbà tó máa ń sọ bẹ́ẹ̀ mo fi ìgbéró ló ń pa. Àǹtí mi, ṣé embarrass mi nìyẹn? Ṣé mọ̀ bẹ́ẹ̀? Mọ́mí ṣé mọ̀ bẹ́ẹ̀? Okay. Ìwọ náà bá má sọ bẹ́ẹ̀. Ó bá má sọ bẹ́ẹ̀ tó bá tiẹ̀ fẹ́ sọ fábùrú ẹ̀ wípé kórí ẹ̀ kó tó gbowó àárín ẹ̀yin méjèèjì ló yẹ kó mọ̀. Ó mọ̀ pé bí ìgbà tó lọ wọ lójú ọ̀hún mọ̀ṣẹ́ ẹ̀ nìyẹn. Mọ́mí kò sígbà táyọ̀ béèrè owó tí mi ò fún. Kí ló dé tó tún lọ sí shop? Ṣé fẹ́ bà business jẹ́ ni? Mọ́mí yẹn ní sọ̀rọ̀. Èmi fẹ́ bà business ń yá àbí? Èmi ṣé ń gbọ́ lẹ́nu àǹtí mi? Okay, èló ni mò ń gbà shop yẹn gan? Èló ni mò ń gbà ń bẹ̀? Tí n bá wọ shop yẹn mo ń gbà 100 lọ. Tí n bá gbowó tó pọ̀ jù bẹ́ẹ̀ ni mo ń gbà 150. Kí wàá lè gbé tẹ́ gbé? Kí ni nǹkan náà? Kò lè bàjẹ́. Lágbára Ọlọ́run kò lè bàjẹ́. Kò sí iye tábùrú ẹ̀ lè nà tó pọ̀ jù. Èló ló fẹ́ ná? Ọlọ́run á máa bùkún ẹ̀ ọkọ mi. Jọ nítorí Ọlọ́run. No, mọ́mí, ẹ ní láti bẹ̀ wọ́n o. Mọ́mí, okay. Ayọ̀. Ìwọ náà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àbúrò ẹ̀. Èyí tó fi lọ sọ fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ wá ti pé òun fúnra rẹ̀. Mọ́mí, ẹ ń báyọ̀ jẹ́ o. Mi ìbàjẹ́ lójú ẹ̀ ló dàbí ìgbà tí mò ń bàjẹ́. Mo mọ tí mò ń sọ jáde lẹ́nu. Mi ìfẹ́ jà láàrin ẹ̀yin méjèèjì. Kó máa dùn ní ó tẹ́ mi lọ́rùn. Èwo ni kó dùn léde kó kan lọ́la. Mi ò fẹ́ bẹ́ẹ̀ ni. Bàbá àbúrò ẹ̀ jọ̀wọ́ kọ́mọdé ló ṣe ọkùnrin dẹ̀. Bàbá àbúrò ẹ̀ náà ni.
jẹ́ mọ́ lọ́ṣọ́. Ká máa retí àwọn ìyọ́pọ̀ ẹ. Mo máa tẹ̀ mọ́ wọn létí o. Ó dà o, kò burú o, ó dàbọ̀. Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Hallelujah. 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 Ẹ káàárọ̀. Tí ẹ káàárọ̀. Ṣáájú dáadáa. Ẹ ti di lọ́dọ̀. Ṣẹ́nu dáadáa. Kó yá lọ wẹ̀ ní o, èsì kó máa padà lọ sùn lórí bẹ́ẹ̀dì. Okay. Kí ló ṣẹlẹ̀? Àǹtí mi, ṣé rí gbogbo akitiyan yín lórí èmi àti àbúrò mi? Gbogbo ẹ̀ la appreciate o. Àmọ́ àánú yín máa ń ṣe mí tí bá ń wo yín. Ẹ̀yin nìkan ká tó jẹun, ká tó wọṣọ, kábúrò mi tó lọ sí school, kémi náà tó lọ sí lesson, ẹ̀yin nìkan ká tó tọ́jú ilé. Ẹ wò àǹtí mi, mo wá rò pé bóyá ká jẹ́ kí Akin kó máa lọ sọ́dọ̀ àbúrò dáàdì so that á pè mí àti yín nìkan á mọ bá ṣe máa manage. Àbúrò dáàdì. Ṣálẹ́bí ni. Dúró àárín ó kéré jù nígbà tí dáàdì kú náà. Ibo làwọn fámìlì yìí wà nígbà tí dáàdì kú? Nígbà tí mọ́mì gan sáré lọ bá wọn tí wọ́n bẹ̀ wọ́n pé kó wá dá sí i, ṣórí anybody? Okay, nígbà tí mọ́mì sí gan sick táwa gan fúnra wa ta lọ bá wọn, ṣórí anybody tó yọjú láti help wa? Tí mọ́mì náà fi kú, àtìgbà tí mọ́mì àti dáàdì ti wá kún sí, ta ló rí inú wọn rí tó wá kọlẹ̀kùn wá pé ẹjọ́ o, báwo lẹ ṣe ń jẹ, báwo lẹ ṣe ń mu o, ṣe jẹun o, eléyìí la gbé wá fún yín o, ta ló rí? So kémi wá mú àbúrò ọkùnrin kan ṣoṣo tí mo ní kí wọ́n á mú lọ sọ́dọ̀ àwọn fámìlì tó béèrè wa. Èmi ò rò pa ní fámìlì o. Sórí ìwọ àti Akin, ẹ̀yin méjì ní fámìlì mi ìdẹ̀ complain. Bá ṣe jọ wà yìí ó tẹ́ mi lọ́rùn. Àǹtí mi, ẹ wò yín náà, ẹ wo bẹ́ẹ̀ ṣe kù. Ẹ kí ń jẹun, ẹ kí ń tọ́jú ara yín, gbogbo owó tẹ bá ti rí ṣáà èmi àtAkin ni. Ẹ lè má jẹun látàárọ̀ ṣùlẹ̀ ń gbà mí máa ní pé kémi àtAkin lọ jẹun. Àwa wá ń sanra ẹ̀yìn rú, ẹ̀yin dẹ̀ lẹ́ ń ṣe wàhálà. Àrìnọlá, ìwọ má wọrí, ṣáà fi mí sílẹ̀, mi ìkúkú complain fún yín. Sórí bá ṣe jọ wà yìí ó tẹ́ mi lọ́rùn. Ọjọ́ tá bá rí gàrí, ẹja àjọ mú. Ọjọ́ tá bá ti ń jẹ chicken àti rice kò kú sẹ́ni tó máa mú. Ṣó ti gbọ́ mi? Sórí Akin fi sílẹ̀, mi ò lè yọ̀ǹda anybody inú ẹ̀yin méjì, mo ṣe ní ẹ̀yin méjì inú mi ń dùn. Ọlọ́run dẹ̀ kúkú ṣe délé mi, òun náà ń try. Kúnlé tiẹ̀ náà, òun náà ń gbìyànjú. Fi Akin lẹ̀, jẹ́ kó wà lọ́dọ̀ wa bí. Tá bá ń mu gàrí, jẹ́ ká jọ mú. Ọjọ́ tá bá lè ń jẹ rice àti chicken náà, àjọ jẹ náà ni. Ṣó ti gbọ́? Family kẹ̀. Mo ti gbọ́ tiẹ̀ o. Jáde. Kí ló ṣe mọ́tò tiẹ̀? Mo gbà yí kí n sọ fún yín lánàá pé epo ti fẹ́ tọ́nu ẹ̀ because ìgbà tí màá fi dé lálẹ́ àná ó ti ń tọ́nà. Owó tí mo fọ́ láàárọ̀ yìí. Sista ó yẹ kẹ́ mọ̀ yín pé owó ń pẹ́ lọ́wọ́ mi mo ti blow ẹ̀ tán. Gbà. Tọ́kọ̀ ẹ̀. Hi sister, bye. All right. Some kissing and hugging like yeah. You can't live without it. Yeah, I used to doubt it, but now that I found it, yeah. 'Cause my baby's got angel eyes. Yeah, my baby's got angel eyes. Right now I've been down and lonely. Kí ni lórí àtọ̀sọ pé kò mú wá sí embassy doctor's report òun lílé ọ̀gá mi ti fún mi. Àǹtí mi ẹ ṣe Gbà. Kò fẹ́ kó sáré lọ́nsìn kó lọ ya passport photograph tó bá ti débẹ̀ sọ fún wọn pé tí o máa lò ní American embassy ni wọ́n máa ti mọ bó ṣe máa yà fún ẹ. Ṣó ti gbọ́
o mọ̀ pé 5 a.m. là ń jí lọ sí embassy lọ́la má ṣeré jáde o ẹ máa lọ́lé straight tó bá ti ya picture tán. àǹtí mi rìn lọ́kẹ̀ torí rẹ̀ ń dúró dé mi nígbà tí kò ń ṣe pọ́n dì mí ní lọ́ọ̀bì kankan. má fi ṣeré má kó sọnù o. ti gbọ́ àǹtí mi ó dàbọ̀. ṣé kí ni dúró. kí ló tún fẹ́ dúró ṣe fún abáfi ṣiṣẹ́ ń bì ní jọ máa lọ́lẹ̀ jọ ṣé kò ní dúró. sọ̀rọ̀ bèbí ibi tí máa ti ń dún every agbọ̀dọ̀ pa lọ́lọ́ ni ṣé o ti yẹ owó ló sọ̀rọ̀ mò ń gbọ́ ẹ kí ló ṣẹlẹ̀. ṣáàní lọ́pọ̀ lálẹ́. sódà ó fọ́ nìṣá wọ́n mọ̀ pé ọjọ́ gbogbo bí ọdún ní tèmi kò sọ́jọ́ tá a lè wọ club a máa wọ club mo kàn ní ká kọ́kọ́ ṣe fàájì ráńpẹ́ bí o mọ̀ kẹ́rìbọ̀dì ti wà lẹ́rẹ̀ tó bá lè di bí ọwọ́ 9 minutes ká kọ́ gbòòrè wọ club ó ti yẹ ẹ wo everybody. ẹ ṣáyé yín o ó ti yẹ owó ló sọ̀rọ̀ àrà tó bá lè ṣe tì ẹgbẹ́ abẹ́ ilẹ̀ ló máa gbọ́ náà. ẹ ṣayé yín ẹ mú nǹkan tó bá wù yín. .com orí ẹ wá o. ó sì yẹ everybody ṣe kí ni everybody jayé ẹ tó bá dalẹ̀ agbórí ṣe kí ni agbórí wọ̀lú island alọ jómọ́jú kẹrẹ ẹ máa mú ẹ mú náàdà memory event á ṣayé for everybody. bàbá orí ẹ wá bẹ ọ ọ̀rọ̀ ẹ náà fọ́n gbòòrò tó bá jẹ́ níwèé bẹ́ẹ̀ wá palẹ̀ ẹ lẹ́nu. ay.com. Ṣẹ́rí tí máa ń sọ wípé àlọ́ bàbá bẹ̀. àwọn méjì fi ọkàn. ìbá ẹgbẹ́ ẹ ṣayé yín. .com ìbẹ̀ 20. abẹ́ ọlọ́run. mo láti ń délé bọ́ mo kàn fẹ́ kí wíwà bọ́ọ̀rìn kẹ́rìbọ̀dì ṣe kí kẹ́rìbọ̀dì ṣayé kẹ́ jayé bó ṣe wèé fẹ́ délé sìn sí cash lọ́wọ́ bàbá ó dẹ̀ ọ̀pẹ island tá à ń lọ yìí a lè lọ pàdé àwọn aláyé ń bẹ̀ ó dẹ̀ ọ̀pẹ tí ní bá kọrin ìkan á ṣe kí ni ìkan á tẹ̀ ṣé 500k tó falẹ̀ àbí kí ló fún. ó wà òkè. anyway jẹ́ kí èmi ṣáà prepare ara mi dání jẹ́ kí n lọ pẹ̀lú 800. mo kàn ń bọ̀ ṣe yẹ everybody ẹ ṣàyẹ bó ṣe wù í mo ń bọ̀ ṣe gbọ́. ẹ tún àwọn ọmọ ẹ I ṣe fàájì ẹ mú drink ẹ wà alright. Barman! Má bọ̀ bí bẹ́ẹ̀. Inú wọn fẹ́ jẹun.
Tell me never seen her. Yeah, she with me on the low, getting high off the dough, got her knees on the floor. Fiesta, 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 fiesta. Mi ò mọ̀ pé wọ́n wí ni mi ò mẹ́jọ. Kí ló ṣẹlẹ̀? Sọ́n tó ṣẹlẹ̀. Mo ti pààyàn. Mo gbé. Mo ti pààyàn. Mo dáná. Mo ti pààyàn. Mo ti pààyàn. Nígbà tí mo bọ̀ ni àwọn méjì kan bọ́ ṣe kó sẹ́nu mọ́tò mi ẹ̀wọ̀n ti kú. Mọ́tò dà, mọ́tò dà. Mọ́mi, bàbá fẹ́ ṣe mí léṣe ni mo ti fi mọ́tò síbẹ̀. Yé! Ṣé mo ní tírèsì ẹ̀ wálé báyìí? Ṣé mo ní tẹ́lẹ̀? Má wọlé ọkọ. Má wọlé. Ìṣòwò wọ mọ́tò ni wọ̀. Wọ mọ́tò wọlé. Àwọn ọlọ́pàá kí ló dé? Mi ò mọ̀. Ní kò wọ́n. Ẹjọ́ sẹ́yìn ni Miss Túnráyọ̀ Adélékè. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ́dẹ̀ ní real sport white collar like this. Yes. Àbúrò mi ti gbé jáde. Ẹ ṣe kò sí. Kò sí. Àbúrò yẹn kan náà la fẹ́ rí. Kò tí ì dé. Kò ì délé kẹ̀. Ibo láti lè rí gan-an. Mi ò lè sọ bọ́ kò tí ì dé. Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ni pé mọ́tò tó gbé jáde yẹn ó fi kọlu èèyàn méjì dẹ̀ kú instanta. Ètò tó wá fọ́ ni pé ìmídélé tó jáde ní wọ́n tó báyìí ṣe ló bí kérésì ń sá lọ. Mo gbé. Kí lẹ rí? Ó pààyàn méjì. Ìgbà táwọn dábàá ni pé wọ́n fẹ́ jó mọ́tò yẹn làwọn rìn sásìkò la lé àwọn yẹn kúrò. Àwa wo particulars mọ́tò yẹn a rí pé ibi la ṣe trace bí wa. Àbúrò mi ńkọ́? Àmọ́ bí tó ó sá jáde ni ó sá pátápátá. Ẹ ti check àwọn hospitals. Àwa la máa check hospital. Madam, bó láti lè rí àbúrò yín. Ayọ̀ ti pa mí. Ayọ̀ ti pa mí. Ẹ wo madam ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀.
nígbà tá a tẹ̀ ti rẹ́yìn ẹ̀ ó ti simple ẹ máa tẹ̀lé wa lọ sí station ẹ kàn give statement pé ẹ̀yin lẹni mọ́tò bọ̀tà àbúrò yín ló gbé mọ́tò jáde tó lọ pààyàn méjì full stop ẹ kàn máa padà bọ̀. ẹ ká máa lọ. sílífà máa bá mi gbé báàgì mi lókè. ṣé ní nǹkan tí mo ń sọ ṣé ní nǹkan táyọ̀ ṣe sí níbo láyọ̀ wà níbo la fẹ́ wà lọ nítorí Ọlọ́run níbo la fẹ́ wà lọ. ẹ jọ̀ọ́ sá kí ni ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ ṣe fún wa torí Ọlọ́run àbí kí ló gbà. ṣé madam kò sí ìrànlọ́wọ́ kan ju pé àfi tá a bá rí bọ́ọ̀ tó fi mọ́tò pààyàn yìí tó bá yọjú báyìí sí màá ní káwọn máa lọ. kí ló máa wá ṣe ó ti bọ̀. fámìlì àwọn ọmọ tí wọ́n fi mọ́tò pa àwọn ní sà. báwo ni tí wọ́n ṣe jẹ́. ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ làwọn tí mọ́tò pa. ẹ wo ẹ tí kẹyìn sí ṣe ẹ tí kẹyìn sí. ẹni tó pa wá búrò mi ẹ ni wọn. ẹ ṣe rí ẹni yẹn gan ló sá lọ táàrí ìyẹn ló jẹ́ ká lọ àrẹ́sì ẹ̀gbọ́n ẹ̀ màmá wọn dẹ̀ ni tẹ́lẹ̀ bá wọn pé a ti ṣẹ́ lórí ẹ̀ ló jẹ́ kí n ṣe mọ́ wá síbi ìsìn. so àwọn náà dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ó ti jọ́ tá a bá rí i ká tó di pa fẹ́ fà wọ́n lẹ̀. owó tí mo rà tó pa àbúrò mi. ẹ wọ ẹ tẹ kẹyìn sí madam màá tẹ ẹ tẹ kẹyìn sí ṣẹ́gun. aránṣẹ́ pé yìí tó bá dábàá ti rí mi lẹ́kọ̀ọ́. aránṣẹ́ pé mi rí mi. Oya kò sí lọ. Ẹ má kọ́ mi lọ. Tọ́lá mi ò láìkí bẹ́ẹ̀ ṣe máa ṣe. Ẹ sọ pé ẹ fẹ́ jẹun, mo fún yín lóúnjẹ. Ẹ jẹ drink ni mo tún gbé sílẹ̀ yìí. Ẹ tún mọ́ kí ló dé? Ẹ jọ̀ọ́. Orí ò ṣe ní fọyín. Nígbà tó jẹ́ pé ẹ máa sunkún kí ló dé? Ṣé fẹ́ ṣe ra yín léṣe ni? Okay. Ṣé kí n bá yín gẹ̀ẹ́tì oògùn orí fífọ́? Tọ́lání, pẹ̀lẹ́, ìtọ́jú mọ́mí. Jókòó. MDN sọ fún ẹ pé o ní ìdàtí san kankan fún bí ọmọ mi. Ẹ ṣé bọ̀ sà, ẹ ṣé mo dúpẹ́ sà. Ìdíje jókòó ọpẹ́. Ẹ ṣé sà. Advice kan tí mo kàn máa fún ẹ ni pé àwọn oògùn ta ní kí wọ́n máa lò kẹ́ make sure pé ẹ rà wọ́n dẹ̀ ń lò from time to time. Kẹ̀dẹ̀ rí pé àwọn èèyàn wà lọ́dọ̀ wọn ní gbogbo ìgbà. Pé ìwọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wa níbà lọ́pọ̀lọpọ̀ ìgbà wàá wà níbi iṣẹ́ ò ní ráyè dúró tì wọ́n lé. Rí i pé ìkan nínú àwọn àbúrò ẹ̀ wọ́n ń dúró tì wọ́n kán lè máa fún wọn ní oògùn wọn kán dẹ̀ rí pé wọ́n jẹun lákòókò tó dáa. Ọlọ́run túbọ̀ fún ẹ ní fún wọn lókun àtagbára. Pẹ̀lẹ́. Even ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn yẹn gan abájẹ́ pé a ní nínú wọn bíbá yẹn àá fún ẹ lọ́fẹ̀ẹ́ kò ní ìdìpọ̀ lọ́rùn alátìta. No, yẹn ò tọ́pẹ́ ibi tí yẹn bá ti ń ṣe náà ló ti ń jẹ. Pẹ̀lẹ́. Take care. Mami, báwo lára yín? Ìpẹ̀lẹ́ ṣùgbọ́n oògùn tí dókítà fún yín lò lẹ́ẹ̀kan lọ́sibítù ṣé ó ṣiṣẹ́ ṣá? Ẹ mọ̀ pé nísìnyí tá a ti dé láti hospital dókítà ní pé kí n sọ fún pé ẹ láti máa sinmi. Wọ́n ní láti máa sinmi mami ẹ̀jọ̀ ẹ má rò kankan ẹ fi gbogbo òrònú yẹn ẹ fi lè fún ẹ jẹ́ káwa máa bá yín rò. Ṣé ti gbọ́ ẹ má rò anything ẹ kò má bá wa sinmi nìkan. Ṣé ti gbọ́ mami? Ṣé ti gbọ́? Àárín ọ̀la. Kí
ló tún wá ṣe wọ̀gbọ́n báyìí sí tó wá ń ṣojú báyìí láti ṣara gírí fún mọ́ mi ò láì gbogbo bó ṣe ń bojú jẹ́ yìí mi ò láìkẹ́. Mami ẹ wò mo fẹ́ sọ wípé ìdòkan kò sí ẹ mọ̀ pé oògùn wọn ní pé ẹ gbọ́dọ̀ lo ìkan ní àárọ̀ ọ̀la àdé tí ìrà yẹn so mo fẹ́ sáré wówó lọ kílẹ̀ tó ṣú kí lè bá ra bọ̀ tí bá ń bọ̀. ọkọ mo ṣe jẹ́ kó dàárọ̀ ọ̀la ni. Mami kò lè dàárọ̀ ọ̀la wọ́n ní láti jí lo ní 8 o'clock ẹ̀dẹ̀ máa lò ní every 6 hours mi ò dẹ̀ tí ì ra oògùn yẹn so mo láti wáwó lọ ṣe ti gbọ́ ẹjẹ́ tètè lọ́sìn kí n lọ wáwó ṣe ti gbọ́ wá ìwọ́n tiẹ̀ torí ìgbà yìí ni máa lọ tán sí tó kàn máa sùn lọ ó gbọ́dọ̀ sùn wọ́n ra ọmọ para mọ́ mi ò yá ọ kẹ́yìn méjì kẹjọ máa ṣọ́ wọn ni o kẹ̀dẹ̀ tí ẹ̀ láti wá nǹkan tó máa jẹ fún wọn. mo máa pẹ́. Tọ́lání wà náà. Ṣọlá báwo ló ṣe ń ṣe báyìí. Mo ní ara mọ́mì mi ò yá pé mo ní láti ra oògùn kan fún wọn tó máa lò láàárọ̀ ọ̀la kílẹ̀ tó ṣú owó yẹn dẹ̀ ni mo wá gbà lọ́wọ́ ẹ̀. Wá tí èsì wá náà. A ní mi lè wá inú mi ò dùn ara mọ́mí sí mi ò yẹ mo fẹ́ máa lọlé lọ bá wọn. Owó tó ní kí n wá gbà ni mo wá gbà lọ́wọ́ ẹ̀ tó bá dé mo kó fún mi lówó wọn ni kò sọ. Ṣọlá èso sórí owó tó ń gbé lọ mi kọ́ ni problem kì í ṣe issue rárá but ṣé ọ̀dẹ̀ ló máa ń pè mí ni àtijọ́ ẹ̀ mo ti ń bẹ sọ̀rọ̀ pé mo ń kó dẹnu ìfẹ́ sí ẹ o ò tiẹ̀ fún mi lọ́díẹ̀sì rárá o tiẹ̀ bá o ò fún mi lójú o ò wá ìbá rí first time tó tún máa wá yìí o tún wá sọ fún mi pé òun ń lọ. ẹ̀yin ọkùnrin náà kí ló máa ń ṣe yín gan-an òkè bó ṣe rí mi yìí látòkè délẹ̀ ṣé mo ju ẹni tí ọ̀rọ̀ ọkùnrin ṣe lọ́wọ́ tí mo wà yìí síbẹ̀ ni tínú ẹ̀ bá dùn ló máa náà fẹ́ wá kí ọkùnrin kan lé ara mú mi ò yá mo sọ fún ẹ tó bá dẹ̀ mọ̀ pé ò fún mi lówó yẹn ni kò sọ kó jẹ́ kí n máa lọ bí yóò lówó tó fẹ́ fún mi. kì í ní sùúrù nǹkan tó ṣẹlẹ̀ mi sọ pé mi ì fún ẹ lówó máa fún ẹ lówó ṣáà mọ̀ pé mo láìpẹ́ máa ṣẹ́ ní ti fún ọ ṣe bí kan tó fẹ́ nìyẹn bó tó bá ti di ọ̀la wàá máa lọ́lé wàá sùn sí bíbá ìmọ̀jú. àfi mílẹ̀ kí ló ń sọ irú eré wo ló ń bá mi ṣe náà kémi sùn bíbá mo náà mọ́ mi ò yọ ní kí wọ́n á sùn bíbá kí n fi ya tí ara wọn ò yá sílẹ̀ nílé kí wọ́n á máa sùn tọkùnrin nísìn. kò má tà. ó dà pé o ò lówó tó fẹ́ fún mi jẹ́ màá lọ. kí ló ṣe ẹ farabalẹ̀ sórí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ yìí báyìí ló máa sùn tó bá dẹ̀ ti dọ̀la máa fún ẹ lówó yẹn kó gbàgbé ẹ̀ tó bá dẹ̀ kò sí nǹkan tó dẹ̀ fẹ́ ṣe sí kò sí nǹkan tó lè ṣe sí. ibi tèmi máa sùn nílé. kí ló ń ṣe ẹ eré lórí mò ń ṣe ni jíde jù sùn síbẹ̀ kí ló ń ṣe ẹ ṣé orí mò ń ṣeré ni ibi tó máa sùn rèé o níbi tó ń lọ. òṣèlú àdàpọ̀ òṣèré má máa bá mi ṣeré àwọn eré yẹn. màmá rẹ níta. ṣé eré lórí mò ń ṣe ni ṣé orí mò ń bẹ́ẹ̀ ṣeré ni ṣé eré lórí mò ń bẹ́ẹ̀ ṣe ọmọ bọ́ gbogbo kíní tó wọ̀ yí jáde kí ló ń ṣe bọ́. Ṣọlá Ṣọlá àǹtí mi. kí ló dé látànà tó ti lọ. àǹtí mi kí ló ṣẹlẹ̀ ẹ ṣàrí mọ́ mi ẹ má complicate issue. Mami mi rówó gbà ó mi rówó rògùn mi rówó rògùn mi rówó gbà ó mi rówó mú bò ó. Mami ẹ pẹ̀lẹ́ mami kí ló dé kí ló ṣe mami kí ló ṣẹlẹ̀ mami kí ló ṣẹlẹ̀. mami ṣe wà ókè ṣe wà ókè ẹ pẹ̀lẹ́ ó yẹ ìdùbúlẹ̀ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mami. Rí ọkùnrin lèmi o kò dẹ̀ sí iyì kan fún ọkùnrin tí ò rọ́wọ́ tọ̀ bà pọ̀ kó yọ owó jáde. The last time o ṣàlàyé fún mi pé o ní ìdòwò kò sí ni lọ́wọ́lọ́wọ́ báyìí sí desperately o ní ìdòwò for very important reason kò sí yìí náà. ìfẹ́ mi ìwọ má wọ̀rì mo mọ̀ ẹ́ náà alice nígbà tó ní kò ń ṣe fún mi ẹ nísìgbà tí kan dẹ̀ ti sáfẹ́rẹ́ díẹ̀ mo understand mo gbọ́ lọ́hùn tó ṣe ń gbà yín náà ó ṣe ń padà bọ̀ tó wá ṣe èyí tó tẹ̀ tó ju ti tẹ́lẹ̀ lọ fún ẹ ṣe understand so ìwọ má wọ̀rì èmi ni mo béèrè owó lọ́wọ́ ẹ̀ o ò dẹ̀ ní náà nìyẹn mi ò dẹ̀ bínú sí ọ̀rẹ́ mi tájọ́ iṣẹ́ lọ́sípítù máa lọ bá máa ní kó yá mi lówó á dẹ̀ yá mi tó ṣùgbọ́n á dẹ̀ parí tí wàá gba sálárì mi má dẹ̀ fún so kò sí problem má rí ròjà rẹ. àwọn nǹkan tèmi ò fẹ́ nìyẹn sórí kó tó dé pé ó tiẹ̀ dé stage èmi personally èmi ti ń ro àwọn nǹkan kan
èmi tí ò feel pé ìyẹn ló máa jẹ́ best option fún wa. Sórí àwọn ọ̀rẹ́ mi máa ń sọ slang kan, wọ́n máa ní o lẹ́rù, ó sọ pé o ò lówó. Ṣé wọ́n bí ẹrù yẹn mọ́ ẹ ni? Sórí àtilé àtàwọn nǹkan tó wà nínú ẹ̀. Ihun tèmi ní lọ́kàn ni pé ká let go ẹ̀. Màá dẹ̀ rọra lọ wá yá small apartment kan, màá kàn rọra máa forí ara mi pamọ́ síbẹ̀. Màá fi lament. Mi ì fẹ́ gbọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀. Má ṣẹ̀ mi o. Má ṣẹ̀ mi, má ṣẹ̀ mi, má ṣẹ̀ mi, má ṣẹ̀ mi. Kí ló le tó yẹn? O fẹ́ máa ta òun ní ẹ̀? Irọ́ kò tí ì le tó yẹn o. Jọ nítorí ọlọ́mọ fọlọ́run bẹ̀. Mo ní màá lọ gbowó lọ́wọ́ ọ̀rẹ́ mi. Èwo ni kó fẹ́ máa ta nǹkan tó ti fowó tó ti làágùn tó ti fowó ra wá fẹ́ máa tà dànù torí pé mo ní ìdòwò. Mi ò fẹ́ kó tẹ́ anything nù. No, àní mi ò fẹ́ sẹ́ ẹ̀ má bá mi sọ mi ò fẹ́ gbọ́jà sàn kan mi. Bọ́tọ́lá èmi ò fẹ́ kí ìwọ náà máa rìn kiri títí máa lọ kọnu sáwọn èèyàn. Ìfẹ́ mi mo ní kó má wọrí. Mo jẹ́ ẹnu bẹ́ẹ̀ wọn kan tí mo gbé kaná bí wọ́n ti rédì. Má wọrí o, mo gbọ́dọ̀ tẹ́ anything mi gbọ́dọ̀ dé bíbá kí má bá tẹlifíṣàn àbí kí má bá CD player. TST. Ó mà ṣe oníyà mi jẹ́ nìkan mọ́. Ó mà ṣe kórí màá gbé mi gùn ìyá láyé mi. Ìyà yìí pọ̀ jù ọ́. Ẹ̀dá orí mi gbé mi yọ. Ó mà ṣe oníyà mi jẹ́ nìkan mọ́. Ó mà ṣe kórí màá gbé mi gùn ìyá láyé mi. Ìyà yìí pọ̀ jù ọ́. Ẹ̀dá orí mi gbé mi yọ. Ìpọ́njú ò ṣe é gbáyé. Ẹlẹ́dàá mi wá gbà mí yọ. Aláìlẹ́ni jìyà kó ṣáà wá gbà mí yọ. Èmi ò fẹ́ kó tó gbẹ̀mí mi. Ó mà ṣe oníyà mi jẹ́ nìkan mọ́. Ó mà ṣe kórí màá gbé mi gùn ìyá láyé mi. Ìyà yìí pọ̀ jù ọ́. Ẹ̀dá orí mi gbé mi yọ. Ẹni tí ò lówó jìyà, ó yẹ ká lówó. Ọlọ́run ń yẹ ènìyàn burú jíjí múni lẹ́nu ọ̀rọ̀. Sọ mí dọlọ́rọ̀ púpọ̀ o, má jẹ́ n jìyà. Ó mà ṣe oníyà mi jẹ́ nìkan mọ́. Sista Tọ́lání, ẹ gbọ́ kí ló dé tẹ̀ wá lánàá? Ẹ má bínú sá, ẹ mọ̀ pé àná yẹn mo lọ síbi iṣẹ́ mi ni. Gẹ́gẹ́ mo sọ fún yín tẹ́lẹ̀ pé mo níṣẹ́ mi tí mo ń ṣe yàtọ̀ sí iṣẹ́ ilé. Iṣẹ́ nurse ni mo ń ṣe and àná yẹn day ni mo wà. Tí bá ti wà ní day mi kì í ráyè láti ṣe àwọn iṣẹ́ mi. Nǹkan tí mi ṣe wá ní àná nìyẹn. Àwọn ọjọ́ tí bá ti máa wà ní day mi ní lè máa ráyè wá. But ọjọ́ tí bá ti ṣe night màá lè ráyè jáde wá ṣe àwọn iṣẹ́ mi. Ẹ má bínú. Ọlọ́run á gbà fún wa. Àmín sir. Téèyàn bá ti yọ̀lẹ ní orílẹ̀-èdè táwa yìí náà kò sí wàhálà, ọmọ ọ̀lẹ la yóò gbà. Tó tó ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ mọ̀ mi bẹ́ẹ̀ ṣe wà hard working sí everybody like iṣẹ́ tẹ̀ ṣe. Mo dẹ̀ like kan máa complain yín. Ìgbà tó ti di pé èèyàn kan àbí èèyàn méjì wọ́n ti ń sọ̀rọ̀ tó jẹ́ kí n rò pé at least mo láti sọ fún yín. But manager ní kí n kó owó wíìkì fún un. Ṣé kan sá ẹjọ́ sá ẹjọ́ mo fẹ́ tún bẹ̀rẹ̀ ní sá. Tẹ́ bá ní àwọn ọ̀rẹ́ tàbí àwọn ẹbí àbí ará ilé yín àbí bóyá àwọn ibi iṣẹ́ mi tẹ́ mọ̀ tó ń wá ẹni tó máa bá wọn fọlẹ̀ fọṣọ fọbọ anything tó bá fẹ́
ẹ jọ̀ọ́ ẹ bá mi wá màá bá wọn ṣe dáadáa ṣe pọ̀ ẹ jọ̀ọ́ sá. ẹ má wọrí kò sí problem kò sí problem. nípa tilẹ̀ yẹn ti ẹ̀ kú dáadáa in fact lẹ́nu ìgbà tẹ́ ń bá fọ ilẹ̀ fọ aṣọ ń bí báyìí tẹ́lẹ̀ àwọn customer máa ń complain eléyìí dọ̀tí igbá dọ̀tí àwo dọ̀tí but ẹnu ìgbà tẹ́yìn dé no complain but èmi náà wá fi ń dá yín lójú pé anybody tí n bá ti ní tó ní mo wẹ́n tó fẹ́ fọ ṣòun fẹ́ ṣe bá mo ti ní èèyàn kan sìn tó mọ̀ ń pa ẹ̀ dáadáa ẹ má wọrí kò sí wàhálà ṣẹ́gbọ́n no problem. ìyá yìí pọ̀ jù ọ́.